adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ wá di ọjọ́ òní. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ba tí a máa ń sìn, a máa ń wá àforíjì rẹ̀, a máa ń dúpẹ́ fún. A ṣe àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin wa sallim tasliman kathira. Ẹgbọ́n mi lápẹ̀lẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a bẹ̀rẹ̀ nípa tó jẹ mọ́rọ̀ àlá lílá. A sì jẹ́ kó dímọ̀ fún wípé àlá pín sí mẹ́ta. Ó ń bẹ nínú àlá ìtọ́jẹ́ wípé ìdùnnú lè máa rí ń bẹ̀. Ó sì wà ń bẹ̀ ìtọ́jẹ́ wípé ó lè bàyànú jẹ́. Ó sì tó wà ń bẹ̀ ìtọ́jẹ́ wípé kò túmọ̀ sí jú pé ọ̀rọ̀ kẹ̀lẹ̀sẹ́ lọ. Ní tí ń bẹ lọ́kàn èèyàn téèyàn sí lórí ó kẹ̀lẹ̀ lálà. A sì sọ bá ti máa ṣe tá a bá ní kọ̀ọ̀kan ẹmọ̀ ìyá mi lẹ́yìn tá ti wá mọ eléyìí báyìí, èyí tá fẹ́ fi kún eléyìí fún wa ẹmọ̀ ìyá mi náà ní ọ̀rọ̀ mẹ́ta. Alákọ̀ọ́kọ́ náà ní pé Ànábì sàsán tó fà nínú ọ̀rọ̀ rẹ̀ tábà nù sí Muslim. Ó jọ yá sí wípé idha iqtaraba az-zaman lam takad ru'ya al-muslim takdhib wa asdaqu ru'ya asdaqukum hadithan asdaqukum ru'ya asdaqukum hadithan wa ru'ya al-muslim juz'un min 45 juz'an min an-nubuwwah akhir al-hadith. Hadithi àti kà ní ètò kọjá lọ aka ìpín kan tó parí rẹ̀, àmọ́ ìpín kejì asọ́dí òun tàbí ẹ̀kà. Ànábì sàsán sọ bá náà rẹ̀ pé tí àsìkò bá tí àlìkíyàmù bá ń tó tí a ń tó bá ń súnmọ́ wọ́n sàánú ìgbọ̀fún wá o, wọ́n jẹ́ kíjọ́ ní òdó fún wá o. Ànábì jọ yá wípé tíjọ́ ọ̀gbẹ́ ìdí bá ń súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàmà rí láwọn àmì. Ní àwọn àmì tí ó máa ṣẹlẹ̀ lam takad ru'ya al-muslim takdhib. Àlá tí mùmínì bá yá tó bá lá, àlá tí mùsùlùmí kan bá lá, bó ti ṣe lá nínú ọmọ ṣẹlẹ̀ kò ní jẹ́ láàárọ̀. Ànábì àwọn tó sọ wípé wa asdaqukum ru'ya asdaqukum haditha. Ẹni tó jẹ́ pé tó bá rí lálàá yóò máa ṣẹ. Ẹ bá jẹ́ pé kìí parọ́ ni o. Ẹ bá jẹ́ pé kọ́ mọ́ sóòótọ́ pọ̀. Bẹ́ẹ̀ ni tó bá rí lójú oorun náà máa ṣẹlẹ̀ pọ̀ jù. Láwọn nǹkan tó dáa. Ó wá lè ṣe é ṣe kọ́ máa ráwọn nǹkan míì tí ó dáa wípé ayíkẹ́ bá yóò ṣe ń lù báyìí o tó sì padà ṣẹlẹ̀ náà bá náà. Gbogbo ilé pátápátá ní bá jẹ́ mùmínì, bá jẹ́ mùsùlùmí ní o. Ẹmọ ìyá mi, ètò tẹ̀lé lè tàà fẹ́ fi kún ní pé mọ́ta ti mọ bí èyí tí máa sọ́ra tó wá jẹ́ pé ìbá rí nǹkan tí ó rí tí ọ̀dá tó kùkọ̀ àti bí èyí tí máa ṣe tí ìbá rí nǹkan tó kù mọ́ nú. Ètò wá kù tàà fẹ́ fi kún lè fún wa tẹ́ ìparí ẹ̀ ó náà ni kí ni nǹkan tí èèyàn máa ṣe, kí ni nǹkan tí mùsùlùmí máa ṣe tí ò fi ní máa rí ìrìkúrì lójú oorun. Kí ni tí àmì ẹ̀sán, kí ni tí ìsìláàmù fi kọ́ wa táa gbọ́dọ̀ máa ṣe táà fi ní máa rí nǹkan tí ọ̀dá. Pàtà ti mọ̀ wípé gbogbo tí ọ̀dá pátá tè bá rí lójú oorun èṣù ni máa ń sábà kọ̀bá rẹ̀. Kí wá láti wá dènà kí ṣe ìtọ́nù wọn bá wa sùn kọ́ máa sọ tí wà lójú oorun, kọ́ máa gbé tí ọ̀dá sí alójú oorun, kí láti dènà rẹ̀ ọmọ ìyá mi. Ní táàfi dènà rẹ̀ pọ̀. Nínú rẹ̀ tí ìbá fẹ́ sùn kéèyàn ó ṣe àlùwàlá. Ọ̀pọ̀lọpọ̀ wà máa sùn láàrin sàlùwàlá. In tàlùwàlá ó gbà fún olùmọ́jú ìṣẹ́jú méjì péré lọ. Tó wá fẹ́ sùn ọmọ ìyá mi
sàlùwàlá. Ẹlẹ́ẹ̀kejì tó ti fẹ́ sùn ọmọ ìyá mi rí wípé ẹgbẹ́ ọ̀tún ò fi sùn tó fẹ́ sùn wípé tó fẹ́ sùn gbàrà báyìí ní tó fi bẹ̀rẹ̀ ohun tó sùn ẹgbẹ́ ọ̀tún ni. Lẹ́yìn náà wọ́n náà kọ́ ka Ayatul Kursi tá máa kà àbí ti yóò yá sí pé ìsọ ni wọ́n náà kọ́ ká kó tó ní pé ó sùn. Bákan náà tó ń kọ́ ìwọ ọmọ ìyá mi tó gbìyànjú kọ́ ka ìparí Suratul Baqara Amanar Rasul gbìyànjú kọ́ ká. Lẹ́yìn náà tó bá kalẹ̀ tán kó mú ọwọ́ rẹ̀ báyìí kọ́ ká Qul huwallahu ahad, Qul a'udhu birabbil falaq, Qul a'udhu birabbin nas kọ́ ká. Tó bá ti wá ká kó tún sọ́wọ́ báyìí kọ́ wá fi pa orí rẹ̀ àtójú rẹ̀ àti tó wá sí pa níbi ara rẹ̀ kọ́ wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọmọ ìyá mi. Tó bá ṣe bẹ́ẹ̀ tán kọ́ wá gbìyànjú àti ka àdúrà oorun. Àdúrà tí èèyàn sí tó fẹ́ sùn kọ́ ká. Nínú àdúrà tí èèyàn sí tó fẹ́ sùn àdúrà náà pọ̀. Nínú rẹ̀ ní Bismika Allahumma amutu wa ahya. Nínú ẹ̀ náà tó ní Bismika Rabbi wada'tu janbi abika arfa'u in amsakta nafsi farhamha wa in arsaltaha fahfadha bima tahfadhu bihi ibadaka as-salihin. Àtàwọn àdúrà mí náà bákan náà tó jẹ́ àdúrà oorun tí ẹ bá ti mọ́lé yìí tí a ti kalẹ̀ ìtàn kó wọ́n bá oorun rẹ̀ lọ. Tó bá wá jẹ́ pé ètò wá jẹ́pọ̀ wá lọ́nà kan tí ọ̀dá lẹ́yìn eléyìí àbórí ìkẹ́kẹ́ tó ní pé wọ́n ń dẹ́rù bà á tí ń paláyà àbó tí ẹ̀ ń páyà lásán ni erékò orí ìkẹ́kẹ́ ìrùkẹ́ ń bọ̀ lásán náà ni àníbì tí fún àníta ṣe ìbílẹ̀ náà kí láṣẹ akàdúà wípé a'udhu bi kalimati llahi tamma min ghadabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun. Ilé báyìí a mọ̀ ká tí ẹ bá ti ká lóògbò ọlọ́run bí jẹ́ tààlá in tí ń paláyà àbí tí ń dẹ́rù bà yóò kú òfin. Ẹmọ̀ ìyá mi lẹ́yìn tàà ti mọ ilé báyìí ká mọ̀ wà kú wa kiri mọ́ o mọ́ sì rọra rẹ̀ kiri mọ́ o in tó kan kálukú wa ẹmọ̀ ìyá mi ká lọ kọ́ ẹ̀kọ́ nípa táa wí. Gbogbo àwọn táa lọ lé kéwú wọ́n lè kí wọ́n ní àlùbáríkà ẹ̀dá àjókò pé yá wọ́n ládùú àkàlà máa sí á tó sùn wọ́n ní kankan ní á máa kàkà tó sùn wọ́n ní bí àsáǹtì ṣàlàyé fún wa máa kọ́ wa ẹmọ ìyá mi tá a bá fi oṣù kan kọ́lé ìtẹ́ ń wí fún wa tá à ń kà á tá a fi há àsòkò àsìkò tá a bá jókòó tí wọ́n tọ́jẹ́ pé ní téèyàn ṣe ge fún láàrin oṣù kan ní kọ́ lọ kọ́ àdúrà yìí àdúrà téèyàn ó ṣe kó tó rí pọ́ sùn àwọn téèyàn ọmọ ká àwọn kò kú oríire o torí pé wọ́n kò máa rí dáadáa ni kò yẹ pé yọmọ ohun tí ọ̀dá ló mọ pé òun fẹ́ òun rí ní tí ò rí téèyàn máa rí ní tí ọ̀dá ohun tí ọmọ pa kí èèyàn máa sùn kọ́ máa rí ìkúrì pé ẹlẹ́ òun di lójú oorun ẹnìkan ń bọ́ òun jà lójú oorun kìnnìkan nìkan ń wí kan sí lójú oorun ìlà ti kà yìí o kọ́ ka àwọn nǹkan yìí kọ́ sàlùwàlá kọ́ fẹ̀gbẹ́ ọ̀tún sóòrò kọ́ ka Ayatul Kursi kọ́ ka Amina ìparí Baqara kọ́ ka níparí lẹ́yìn náà kọ́ ka Qul huwallahu ahad Qul a'udhu birabbil falaq Qul a'udhu birabbin nas káka nígbà mẹ́ta ká sì tún kílẹ̀ sí ọwọ́ káfíra gbogbo orí àtàrà tó wá ti tọ́ sí lára èèyàn kéèyàn sùn kéèyàn ka àdúrà ohun tó sùn eléyìí ni tí àrẹ́bẹ̀ sáà tó fi kọ́ wa tí bá ń ṣe léyìí ló dáa ju o méjì àmọ́ wá kú wa kiri mọ́ o tá ní pé ẹnìkan sùn wọ́rẹ̀ ìgbà lójú oorun ní pé ọ̀rọ̀ àgbo kan ní àbọ̀wọ̀ ọṣẹ kan ní kìí sọ̀rọ̀ ọṣẹ o ètò òsì tó bá sínú àbẹ́ ìsìlámù ó ní bákan náà ń táyà tó máa bọ́ sí lábàrá ń tá a sọ yìí táàfù parí ọ̀rọ̀ yìí òun náà rí pé ọmọ ìyá mi ẹ má jẹ́ kí wọ́n máa dẹ́rù bà wá
wọ́n máa dẹ́rù bá àwọn ọkùnrin pọ̀ àtàwọn obìnrin lọ́nà ẹbọ lọ́nà lábala ìyàwó lábala ọkọ. Wọ́n lè máa sọ pé ọkọ ìyàwó rẹ òun rí kìrí kan sí, àbí ọkọ rẹ òun rí kìrí kan sí, ẹmọ ìyá mi gbogbo tá a ti rí níjẹjọ àti lónìí oníkádì mú o, kẹ́nìkan mára burú sí ìyàwó wa mọ́ o, kẹ́nìkan mọ́ èyí kúrì sọ́kọ wa mọ́ o, kẹ́nìkan mọ́ rí ìkúrì sọmọ wa mọ́ o, kẹ́nìkan wá lóò rí ìkúrì o ẹ̀sàwọ́sùbìlá lè ṣètọ́ àtọ́ń gẹ́ ẹgbẹ́kọ́ ọlọ́wọ́ sọ kúrò ara rẹ̀ tó pé kárí pé ṣètọ́ọ̀nù ni máa ń rí ìkú ìkíwọ́n yà tó bá rí tí ọ̀dá kan ṣàwọ́sùbìlá ìjẹjẹ́ kọ́kọ́rọ́kọ́rọ́ méjì ọ̀sẹ̀ lẹ́parí kọ́tà lọ bọ́tọ̀ pé mo ní kìí báyìí sí ọ̀dá o tó bá rí dákẹ́ ẹnu ẹni nìkan burú orí sí rẹ ni àbúrí sí èèyàn dákẹ́ ẹnu ẹ tó bá jẹ́ pé èèyàn ti pé ọgbọ́nà kọ́mọ̀ rí ìkú rí àti fún wa ní ògùn tàbí ẹ̀sán ṣe fún wa kí ká máa ṣe ilé ìyá tara mọ́ o ẹwọ́ ìjáwọn jìbìtì orí amú mọ́ o ilé kéwù láwàáyí ẹ bá ti kéwù tí n tó ké bá ti yé kìí gbà tẹ̀jẹ mọ́ o àwọn tẹ̀jẹ ti pọ̀ níta ní ìṣe báyìí alùpùpù fẹ́ kọ́lé alùpùpù fẹ́ máa lu mọ́tò ńláńlá wọ́n fẹ́ máa lu àwọn nǹkan wọ́n fẹ́ máa lu àwọn nǹkan yóò máa parọ́ táwọn èèyàn jẹ yóò máa lọ iṣẹ́ bọ́ yóò máa ṣe tí ọ̀dà ẹwọ́ jẹ́ àgbọn táwọn ẹni ń sọ o àwọn asinilọ́nà ni wọ́n sì rí ọlọ́njọ́ àlìkìyámọ̀ àfihàn lọ túbá ẹjá dúró tọ́lọ́run ẹbá tí ń ṣe léyìí ó ti parí àìbàbàrà ọlọ́run ó já mọ̀ wọ́n àkúwà kiri o àìbàbàrà ọlọ́run àìmọ̀ pàtàkì ọlọ́run àti bọ́lọ́run ti tóbi tó ó ti kí ayọ́ dàrú ó ti pé wọ́n mọ̀ nǹkan sí àwọn máa bẹ̀rù kọ́lọ́run dúró ọlọ́pàá sọ́rọ̀ tààlà tọ́la Mùsá tọ́ta sí dùn lẹ́yìn ẹ̀bẹ́ ìpé wọ́n parẹ́ tí ọ̀ parẹ́ ọlọ́run òkú ò ní la mùsùlùmí mọ́ àwọn ọ̀tá tẹ́ ń bẹ̀rẹ̀ yìí ti ẹ náà tó ti dúró tọ́lọ́run ọmọ rẹ̀ rí ti ẹni àwọn mùsùlùmí ti wọn ọlọ́run tó ràn Mùsá lọ tẹ́ borí ọ̀tá ń bẹ̀dì sí yọ́ọ̀ràn gbogbo mùsùlùmí náà lọ́wọ́ yọ́ọ̀ràn wọn náà lọ́wọ́ alaysa Allahu bikafin abda ọlọ́run tó rú ẹ tó yẹn mú ìyá mi ẹjá mú àkẹ́rẹ́ tawhid ẹjá bàbára rẹ̀ ẹ bá ti mọ́ lọ́run lọ́kàn ní tòótọ́ tí ó mú nǹkan mímọ́ lọ́run ó tó ń kó oríire o kún tá a wí ní wọ́n sàǹfààní fún o àmẹ́ tí ọ̀rọ̀ lọ́run lọ́kàn pẹ́pẹ́lẹ́ bọ ni wọ́n máa rí ìtànjẹ́ kíá wọ́n tún máa rí ìtànjẹ́ pé kìí ṣẹni ọlọ́run pé táwọn wíyẹn ní ọlọ́run wúlò fún o ẹ̀ tí kírun dáadáa tí èsẹ̀ tó pé ń ta pósì kankan lé tí èsẹ̀ tí gbé nǹkan kọ́lé wọ́n tó ń gbé nǹkan kọ́lé ní táwọn wíyẹn ní sàǹfààní fún ọ àfikọ́ ọlọ já gbogbo àsìkò tó oṣù kọ́lé nǹkan ọlọ jádànù kó sún ná kọ́ wá dúró tọ́lọ́run díẹ̀ dẹ́wò náà ọmọ ìyá mi dẹ́wò àti wílẹ̀ ọ̀pọ̀ wàlà máa ń wí tó tóbi ní ẹ̀sẹ̀ báyìí tó kà sí èèyàn mẹ́ta péré ìlú ògìjọ ọmọ wáyìí mo wí nínú àbá mi mo tún fẹ́ wí bí yìí ta àwọn ibi àjíjàlejò yìí níjẹ́ tó ń kálukú wá ti dáyé ẹjẹ́ tó kà sí èèyàn mẹ́ta péré tó jẹ́ pé nípa pé ọdún ọlọ́run adójú sí ẹ̀ mo gbá lérè ẹ bá díẹ̀ mo gbọ́dọ̀ mo tó fẹ́ lásìkò ẹ wò dáadáa pé ní lámàrí nítọ́jẹ́ kójú ó sì ní pé máa kó dúró tọ́lọ́run ẹmọ ìyá mi ẹ máa wá ẹ lè rí pé ẹnìkan dúró tọ́lọ́run ọlọ́run adójú tì ọlọ́run ti sọ bàrù kárì wọ́n sọ pé ìmúná ànáṣọ́rọ̀ rọ́sùlànà wọ́n lẹ́bí na àmọ̀nù fílhàyà ti dúníyà wáyé ọmọ ìyá kó lọ àṣàd ọlọ́run ti pẹ́ ìwò ìdùnnú ọlọ́run ti fún alídùnnú ilé látàyé pípé kí ni o àwọn tí a bá jẹ́ ní ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ẹ̀ tí wọ́n jẹ́ ní ọlọ́run ní pé a máa rìn wọ́n ṣe àrùn gbogbo tì wọ́n tó bẹ̀ẹ̀ sí títà rò púpẹ̀ ẹ̀sìn ní fún mùsùlùmí tó bá sú ọlọ́run ò lè jọ ọ̀rọ̀ ni ojú ò ní ti mùsùlùmí gidi mọ̀mí gidi fọ́lọ́run ojú ò tẹni ọlọ́run ìwọ ọ̀yá ìwọ bàbá ẹjá ti dúró tọ́lọ́run dáadáa ká dúró tọ́lọ́run dáadáa ẹnìkan tàkà sí ọ ni ó ọlọ́run dúró wọ́n lọ́rẹ̀ rẹ̀ ẹ̀ ọ̀tán ẹnìkan wí tí ọ̀rá sọ pé ta ọjọ́ méje ló kù wọ́n dúró tọ́lọ́run wá tẹ́wọ́ sọ́lọ́ fún ọlọ́run wọ́n mọ́ bá dúró ìbẹ́lùmí dúró ọ̀tán wá mọ́ wọn tọ́lọ́run sì mọ́ wọ́n wà túbọ̀ ẹ̀fọ́n lé ní ẹgbẹ̀ yá mi ọlọ́run ti sọ fún apé ìná lànà ṣúrùsù lànà tẹ́gbẹ́gbẹ́ àwọn aláàmọ́ sí ààrùn sí ààmọ́ àwọn òjíṣẹ́ wá sí àwọn tí wọ́n níwà náà ṣẹlẹ̀ sí fáwọn parẹ́ lórílẹ̀ lọ́dún kò ní parẹ́ àwọn tá ní àwọn òjíṣẹ́ wa wọ́n làbí ìnà àmọ̀nù àtàwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ kò sẹ́
àwọn náà ti bọ́ sí ara àwọn tánu ara òjíṣẹ́ ọlọ́run kì í sójíṣẹ́ ọlọ́run nìkan ọlọ́run ní òun lójú sí ọlọ́run lójú òní ti àwọn òjíṣẹ́ ọlọ́run kò tún ní tí àti gbọ́ ọlọ́run gbọ́ fílẹ̀ àyà ti dúnìyà níbo ní láyé tá a wà ń bẹ́ yìí lọ́wọ́tán ẹbí kí ní tó kọlu kún sá ẹgbẹ́ kájọ wọ́n pa ọ́ kí sí ọmọ ṣẹlẹ̀ láń lọ sọ nǹkan kọ́lé ọ̀run rìn kan mọ́lẹ̀ ọlọ́wọ́ ṣe burú kan ó ti sọnù ọlọ́run sọ pé ọlọ́run pẹ́ ọlọ́run gbọ́ ni ọlọ́run ti ní pé fọkàn balẹ̀ ọlọ́run wọ́n sàrẹ̀ sí fún ọ tí wàá lóòrùn jẹ́ tiẹ̀ ọlọ́run pé wọ́n ràn wọ́n ṣe pílẹ̀ àyà ti dúnìyà kí ní jẹ́ bẹ́ẹ̀ láyé tá a wà ń bẹ́ yìí lẹ́yìn ẹ̀kún lè aṣáàd níjọ́ ọ̀gbìn níjọ́ ìkìyàmà tó gba àwọn èèyàn ó dìde wọ́n bí ọlọ́wọ́ sọ́nà tààlà wọ́n ní pé òní tí wọ́n yá mi ááyà bó ti rí ìdùnnú jẹ́ fún mi àtiwọ́ wípé kí bá ti dúró tọ́lọ́run dáadáa tó gbọ́ lọ́run gbọ́ dáadáa bó ti yẹ kó dunnú àbúrò mi ṣẹlẹ̀ sí o lọ́pọ̀ ìjọ ọmọ ìyá mi ní àbá wa ní ìyá wa ìjà tó lékún ní mọ́ ní dáadáa ìtẹ̀jẹ́ tá a gbà yìí tó gẹ́ẹ́ wọ́n ti tàájá ó ti tó gẹ́ẹ́ wọ́n tàwa ní gbogbo ẹ̀ náà kí á lọ ajá sí ẹ wá jẹ́ padà sí bí àkílẹ̀ tawhid ẹ jẹ́ lọ gba ká ní ìgbàgbọ́ gidi sọ́lọ́run ká mọ̀ gba nǹkan mí gbọ́ ìtọ̀sọ́lọ́wà sọ́lọ́run tààlà á mọ̀ pé orí dáadáa la wà ẹni tó wà lórí dáadáa ẹmọ ìyá mi ìbàgbọ́n gbọ́ dáadáa ni o ẹni tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́run ló kú oríire ló kú wà lórí dáadáa o àfáà tí ń ṣẹbọ ìmáàmù tí ń ṣẹbọ bí bá ń dá fún ìsìdrọ́jù ni o ìsìdrọ́jù ọlọ́mọ́ sí ìsìdrọ́jù fẹ́ nìkọ̀ọ̀kan wá o ìsìdrọ́jù lórí ẹ̀dẹ́ ẹni tó pé ń ṣẹbọ sọ́lọ́run wọ́n tó lọ́wọ́ foríjì ọmọ kíákíá wọ́n fẹ́ báyìí lórí ẹbọ tó ń ṣe wípé gbogbo okú tí ń ṣẹlẹ̀ lọ́lọ́run wọ́n sàlẹ̀ sí fún ọ ní tó gbẹ̀yìn rẹ̀ ò ní dá ọlọ́run àbí o pé tí ń sàbúrú pátá pàdùkún kẹlùkú wá sẹ́ o mọ́jà fún mọ́jà kúrò aburú o tó tó aṣọ ìfàforíjì fẹ́ nìkọ̀ọ̀kan wá o اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اقم الصلاه